Hello mọ́mí ire. Hello. Èèyàn bàbá rẹ̀ fúnra rẹ̀. Alpha. Ire ńkọ́ ṣàlàáfíà ló wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ti ń pe nọ́mbà yín láti last month. Nọ́mbà sọ fún mi pé ẹ̀mí kì yín mọ́lẹ̀ ní location pé ẹ wà lórí òkè. Yes. Mo níṣẹ́ wà spiritual tó yẹn ni. Mọ́mì mi ni church pastor ni gbogbo ẹbí mi. Yeah, I'm from a Christian CAC. Hallelujah. Ìgbà tẹ́mi kì yín mọ́lẹ̀ yẹn kí wá ló ṣe yín? Mo bá dákú, tún jí mo dákú tẹ̀ mẹ́fà. Ẹ dákú kẹ̀. Ẹ má dàbí mo exaggerate. Ó bẹ́ta. Ẹ wo. Èní ni birthday Kórèdé ọkọ Àṣàbí tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Grace. Wọ́n ní kí n fún yín ní 5k kẹ̀kẹ́ àwọn. Mi ní gbà. Mò ń ṣeré ní 100k náà ní kí n fún yín. Iyún wá dà. Ó yẹ ẹ bá mi kí Mr. Grace kú ọdún. Akọ̀dùn akúyèdùn. Ọmọ Olúwo ni Kórèdé ọkọ Àṣàbí tẹ́ mọ̀. Ìbàdàn. Àwọn areas wo lẹ mọ̀ Ìbàdàn? Oríta mọ́ Màlété mọ́ Odò Ọba. Ẹ tiẹ̀ mọ̀ wọ́n délédélé. Anyways, Mr. Grace ní àwọn fẹ́ kẹ́kẹ́ àwọn ní oríkì Ìbàdàn. Ìbàdàn kí ni so? Sọ́ọ̀sà ni. Kílẹ̀ jẹ́lá náà sí ní. Kílẹ̀ fi jọ́kọ̀ gúúsì sí. No, rubbish lẹ sọ yín náà. Ṣo fẹ́ máa fi mí pa? A máa gbowó wa padà o. Abẹ́rẹ́ náà bí. Àwítá ìwé ẹ̀rọ rò máa yà. Èsè bí rẹ. Owó wa ni mo fẹ́ gbà. Ó ṣì dànù jọ.